العالمين والصلاة والسلام الأتمان الأكملان على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته الأكرمين الأجودين. أما بعد، فإن ما يحتاج إليه المسلمون في حالهم وحاضرهم ومستقبلهم ما يدخلهم الجنة ويبعدهم عن النار، ذلكم هو الخلق الحسن. ẹ̀yin Ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá, ìkankan bẹ tó jẹ́ pé tí èèyàn bá ń ṣe òun ní ọjọ́ sábàbí àti ìwà àlùjánnà fún yàn, òun sì ní ọjọ́ sábàbí àti bí yàn jìnnà sí iná. nǹkan yẹn ń tó tóbi ni, ṣùgbọ́n tọ́nà ṣe nírọ̀rùn ni fẹ́ni tọ́nà bá ṣe rọrùn fún. ìkan yẹn náà ni al-khuluqul hasan, ìwà dáadáa. gbogbo alamọ tí ń jẹ́ ìwà dáadáa, àbí ó lè dàrú mẹ́lòmí lọ́wọ́ ni àwọn àfáà onímẹ̀sìn wọ́n fi ṣàlàyé ẹ̀ fún wa níbi àwọn tírà wọn pé n tí ń jẹ́ al-khuluq, ìwà gangan, ká tó sọ̀rọ̀ nípa tí ń jẹ́ dáadáa. n tí ń jẹ́ ìwà òun ni haqiqatuhu li surati al-insani al-batina wa hiya nafsuhu wa awsafuha wa ma'aniha al-mukhtassatu biha wa hiya bi manzilati al-khalqi li suratihi al-batina وهي نفسها وأوصافها ومعانيها، والثواب والعقاب يتعلقان بهما، وأكثر ما يتعلقان هو صورته الباطنة التي هي الخلق. àwọn onímọ̀ ṣàlàyé fún wa pé tí ń jẹ́ ìwà, wọ́n ní òun ni nǹkan tí ó jẹ́ nǹkan tí máa ń pamọ́ tọ́nà dá pamọ́ sún kálùkù wa láà, tó yàtọ̀ sí ìdẹ́dà wa. ìdẹ́dà bá wọn ṣe dá wa, ọdún dá wa, ó dá wa tó dá lórí, ta lọ́wọ́, ta lẹ́sẹ̀, ta ní orí tí a máa ní. ó ní tọ́rí kójọ, imú bẹ́ẹ̀ nú orí, bẹ́ẹ̀ náà lójú méjèèjì, bẹ́ẹ̀ náà lẹ́tí méjèèjì, bẹ́ẹ̀ náà lẹ́nu. ìyẹn ni al-khalqu, ìdẹ́dà nù. ṣùgbọ́n jẹ́ al-khuluqu àbí al-khuluqu, òun náà ni nǹkan tí Ọlọ́run dá sún kálùkù wa láà, tó jẹ́ pé kèé pamọ́, àfi ìṣesí ní máa ń gbé jáde. so ẹ̀san Ọlọ́run bá tọ́lọ́wọ́ san kálukú, àtẹ́ntọ́lọ́wọ́ fi àjẹ́ kọ́lọ́mọ́ fi àjẹ́ wa kọ́lọ́mọ́ sí ẹni tó kọ́lọ́mọ́ bí atọ́ sí ìyá rẹ̀ láyé àtàkìyàmà. ó ní ṣe pẹ̀lú méjèèjì, ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú ẹ̀jù ní tí èèyàn bá ń hù níwà, ní tí èèyàn bá ń ṣe níṣe sí, ní tí ó wà lára kálukú tó yẹ pé iṣẹ́ tó bá ṣe ní máa ń gbé jáde. lápèjúwe ní tí a ń pè ní ìtìjú, kò sínú tí iṣẹ́ ìṣesí ìyàn ni máa ń gbé jáde. ní tí a bá ṣe ní máa gbé jáde, máa fi pé lágbájá ó ní ìtìjú, lágbájá kò ní ìtìjú, lágbájá ó láhùn, lágbájá ó lè tọrẹ. so wọ́n ní ṣùgbọ́n o, ẹ̀san Ọlọ́run bá ti máa san kálukú àti ìyà, ó ní ṣe pẹ̀lú ìwà púpọ̀ ju ìdádá bọ́nà ṣe dá wa lọ. àwọn olómi sọ pé tí ń jẹ́ ìwà tá ń ṣàlàyé yìí, òun ni hay'atun lin-nafsi rasikha bihaythu tasduru al-af'alu anha bisuhulatin wa yusrin. tí ń jẹ́ ìwà òun ni ìṣesí kan tó wà fún kálukú wa, tó jẹ́ pé ó ti rinlẹ̀ sọ́n kálukú la. ìṣesí tó nílẹ̀ sọ́n kálukú wa wọn láàánú ni iṣẹ́ tó kálukú wa bá ṣe, ibẹ̀ náà ti máa jáde. ẹni tó bá lè bẹ́ẹ̀bú, ìṣesí tó ti wà lára ẹ̀wọ̀n náà ti máa bẹ́ẹ̀bú, lójú kan máa bẹ́ẹ̀bú. ẹni tó bá yẹ pé ó lè ṣe pé kọ́lọ́kọ́ ṣọ́ra bẹ́ẹ̀, ẹni tó lè sọ̀rọ̀, ẹni tó lè sọ̀rọ̀ ẹ̀yìn, bẹ́ẹ̀ ni ẹni tó bá rí pé ìka dáadáa ní ń ṣe, iṣẹ́ dáadáa ní ń ṣe ń bẹ́ẹ̀, ibi ìṣesí iná ló ti máa jáde.
àwọn wá ní tó yẹ pé idha kanat hadhihi al-hay'a tasduru bihaythu tasduru anha àbí minha al-af'alu al-jamilatu summiyat tilka al-hay'atu khuluqan hasana tó bá yẹ pé iṣẹ́ tí wọ́n ṣe kájí yàn ṣe látara ìṣe tọ́lọ̀ dámọ́ kálukú tọ́jáde mọ́ kálukú wáyé tó bá yẹ pé tí yàn ṣe ń bẹ́ nǹkan tó dáa ni èèyàn ń tọrẹ èèyàn lànà ọmọ ẹnìkejì lójú èèyàn máa ń fẹ́ kí tọmọ ẹnìkejì dáa wọ́n máa ń rí àbí wo tí ń jẹ́ dáadáa ọ̀rọ̀ tó dáa ń jáde lẹ́nu yàn èèyàn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn èèyàn bẹ̀rù ẹ̀tẹ́lú yàn dáadáa táyàn bá ṣe ní máa ń káyàn pé kí wọ́n máa sọ káàkiri ń tọ́ bá kú jẹ́ káàtọ́ lára kálukú jìnnà sí pé á tèmi tómi lọ́rù jẹ́ ẹ máa wà lẹ́kùn tèmi kí kà jìnnà sí ibi tẹ́lómi kó sí iná lọ́kàn wọ́n ní odò lẹ́yìn ẹ̀rọ ẹni tí wọ́n pẹ́ àwọn ìṣesí tó bá da àwọn iṣẹ́ tó bá dára ti ń jáde látara ìṣesí yẹn nítorí ìṣesí yẹn wọ́n ń pè ní ìwà dáadáa ìṣesí yẹn wọ́n ń pè ní ìwà dáadáa aklan wa shari'an nínú làákàyè ọmọ ènìyàn àti inú ṣẹ̀ríà Ọlọ́run ọba gbogbo alamọ̀ pé kí wọ́n máa sọ̀rọ̀ fọ̀ ọ̀dà ọdún alamọ̀ pé kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dà ọdún alamọ̀ pé kí wọ́n máa pààyàn ọ̀dà ọdún alamọ̀ pé kí wọ́n máa sìtẹ̀m̀bẹ̀lẹ̀ kan ọ̀dà ọdún alamọ̀ pé kí wọ́n máa ta páàtì èèyàn kọ̀dà ní páàtì èèyàn ló tún kú tó wọn fi ṣe business ọdún alamọ̀ kò dà so àwọn nǹkan tó dá yìí al-af'alu al-jamilatu allati tasduru an hadhihi al-hay'a ar-rasikhati lin-nafs إذن تلك الهيئة إذن تسمى خلقا حسنا ومن كوني ودادا بقى نتبقى إذا كان الصادر عنها الأفعال القبيحة سميت تلك الهيئة خلقا قبيحة أو سيئة طبعا جاكو يتنجل لا ترى إشيسيون كالوكو توتيني لسيميون كالوكو طبعا يكون كاتيو دان طبعا يكون كاتيو دان kí ọ̀rẹ́ ẹni tó ní ìdùnnà lọ́wọ́ kọ́ má ṣe ó ní lápẹ̀rẹ̀ kò ṣe ó lẹ́ni tó lè sọ fún pé abẹ́dá bùkátà o ẹ̀dá pẹ̀ ṣáná lẹ́yìn ọlọ́run kò ṣe àbítárẹ̀ ẹnìkan àbítẹ́bí ẹnìkan so ìwà abú ni wọ́n ń pè torí pé nǹkan tí ọ̀dà ni iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí ọ̀dà ni ó jáde látara ẹ̀ṣẹ̀ tó ti rìnlẹ̀ sẹ́mi ẹ̀ irú ṣe sí wọn pé ìwà tí ọ̀dà ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tí a mọ̀ pé tó ń kálukú bá ń ṣe so tá a mọ̀ pé nǹkan tí ọ̀dà ni àbí tó jẹ́ pé ó ń kálukú fẹ́ kí wọ́n ṣe fóun àbí kò fẹ́ kí wọ́n ṣe fóun nínú oríṣiríṣi àwọn ìṣesí àwọn ìwà àwọn àbálò tó jẹ́ pé kí wọ́n sì ṣe fáyẹn kò wọ́rí pẹ̀lú ẹ̀ definitely túmọ̀ sí pé tí ọ̀dà nìyẹn ìwà tí ọ̀dà ni so tí wọ́n ìwà tí fi ń jẹ́ ìwà náà ni pé nǹkan tí yàn ti bá rẹ́ tó ti di bárakú fún yàn iná fífi ṣèrun ẹ pé nǹkan tó wà rọ́ṣà tó rinlẹ̀ sí yàn la torí pé èèyàn lè yáwọ níwá fúnjọ́ mi wọn ò ní pè níwà fún yàn lápèjúwe ẹni tó fẹ́ pé máa ń tọrẹ ọlọ́rẹ wọn mà sí ṣùgbọ́n ó yẹ kó tọrẹ táìmù kan abẹ́rẹ́ kan bí bùkátà kò fún wọn ní tí wọ́n expect kọ̀rọ̀ rẹ ta tó jẹ́ pé tí wọ́n máa ṣe pé kò síbi tí ó ti tẹ́ pé ó ti láǹfààní àti tọrẹ báyìí di àbíkó ṣe kọ́dà ó ṣe ju báyìí ṣe ń rò lọ torí pé ìwé ọ̀nà àbá ló ń wá irú eléyìí àìtọrẹ wọn kò sọ́lá kò sọ́dà wọn torí pé ìṣesẹ̀ ta mọ́mọ́ pé ti ń tọrẹ ni torí pé tí òjò kò lè tọrẹ lásìkò lè jẹ́ pé kò sówó lọ́wọ́ ẹ̀ ó lè jẹ́ pé ìkankan ló fà bóyá tó wà nǹkan wọn wá bóyá kọ́ lẹ́tọ̀ sí bọ́ọ̀ mọ̀ pé ọ̀mùtí ni ọtí ní ó fi mu ọ̀nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ ọ̀nà kẹ́sì náà ní ó fi ṣe ọ̀nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ ọ̀nà pé tẹ́tẹ́ ní ó fi ta ọ̀nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ so àìtọ́rẹ wọn kò sọ́dà hun àbí ó tẹ̀lé ṣe tó yẹ pé tó yẹ kó ṣe fún ni ṣùgbọ́n kò sí lọ́wọ́ ẹ̀ ń gbà hun kò sọ́dà hun ìdàkejì ẹ̀ ẹ̀ ń tọ́já hun tó yẹ pé wọn kékeré náwó kì í ṣe dáadáa ṣùgbọ́n kàn án di pé wọn kàn náwó alànàdóòr ní ìtọ́ yẹ pé wọn kó tó ṣe rú ẹ̀ bihalatin nadira àbí bihalatin àrídọ̀ tọ́rì à fún ṣe sí kan tó kàn já wá bóyá ó fẹ́ ṣe kárí mi wọ́n fẹ́ sọ pé kí wọ́n sọ pé wọ́n náà ná àbí kí wọ́n fi lè dọ́pọ̀ náà ná àbí ń wá nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn pé òun lè nídìí lọ́jọ́ iwájú o so èrò eléyìí òun lè pẹ́ ní ti ń tọrẹ torí kékeré ṣe kan tó rinlẹ̀ sílẹ̀ mi bẹ́ẹ̀ náà ń tọ́ pé ó bá dákẹ́ ó dákẹ́ ń bínú ó wá dákẹ́ wọ́n ní kó dákẹ́ ó dákẹ́
ǹgbọ́n kèsì pé ó ń dákẹ́ lásán bóyá bàbá ẹ̀ lórí bóyá màmá ẹ̀ lórí ní àgbà tí wọ́n ti ń bẹ̀ kò dákẹ́ wọn ní pẹ̀lú lẹ́yìn nínú sùúrù ó ní kankan tó jẹ́ ó dákẹ́ torí nǹkan yẹn orin lẹ̀ sí asokot wàkàtúmọ̀lọ́gáyè ìgbébinú mi kì í ṣe tán rìnà sí ńlá ọ yáwọ̀ níwáhù níbẹ̀ òun so that ìyẹn ní sẹ́yìn náà ọmọdé dáná ń sọ fún wa pé gbogbo ẹni tó bá yáwọ̀ níwáhù gbogbo ẹni tó tọ́ra pé ọlọ́run sì mọ̀ yí pé ìwà wọn ò sí lára rẹ̀ ọlọ́run sẹ́yìn náà ọmọ sọ pé rọjò ọlọ́run wọn ni ọlọ́run bọ́ sí padà ṣe kìnìún padà yẹ pẹ́rẹ́ rẹ̀ ọlọ́run kọ́ ṣe wà ń bẹ́ ìyẹn lọ́wọ́ pọ̀ jù lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé àwọn èèyàn kan sọ pé tí ẹnìkan bá ń wá nǹkan pé obìnrin tí bá ń wá nǹkan ìwọ níwà ní yahoo ó lè bà tó bá rí nǹkan tán tó bá rí tán yẹn mọ bó ṣe rí ní tó jẹ́ wà tiẹ̀ gangan tó rinlẹ̀ sí ẹ̀mí ẹ̀ tí wọ́n máa ń pè ní alkoloko ìwà yóò fi hàn down so tábà tí wọ́n pé tábà tí wọ́n bá wọn ní ma ṣe divine ìwà yìí tí wọ́n sọ túmọ̀ ìwà fún wa èyí tó bá wá dáa òun máa ń pè ní wà dáadáa èyí tó bá burú máa ń pè ní wà tó burú ṣùgbọ́n báwo láti mọ̀ èyí tó dáa àti èyí tó burú ọ̀nà táwọn mọ̀ èyí tó dáa ni pé a dáa pàlà wá síbi ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala àtọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam tọrọkọ òun náà ni al-minzar òun náà ni al-miqyas òun náà ni al-mi'yar ọ̀rọ̀ Ọlọ́run àbá ní òṣùwọ̀n òun láàmà fi wọn ọdún tá a bá ń ṣe ọdún tá a bá ń sọ nítorí bá ti ní ká ṣe òun ni ká ṣe kí ni ká ṣe ó dànù nítorí bá ní ká má ṣe kódà bí ó jẹ́ pé ó ti di bárakú fún yàn tẹ́lẹ̀ kódà bá yẹ pé fámìlì yẹn ń ṣe kódà bá yẹ pé ẹbí yẹn ń ṣe kódà bá yẹ pé ìlú yẹn ń ṣe èèyàn láti gbé jù sílẹ̀ torí pé Ọlọ́run ní ká má ṣe bẹ́ẹ̀ náà níbẹ̀ sallallahu alaihi wasallam nítorí bá ní ká ṣe ní ká ṣe nítorí bá ní ká jìnà sí ma rabbuna lam yanha anhu hasanu ma rabbuna lam yanha anhu hasanu wa ghayruhu al-mustahjanu wa ghayruhu al-qabihu wal mustahjanu nítorí wọn bá kọ́ pé ká ṣe tí ọba ti kọ̀ fún wa pé ká má ṣe nǹkan báyìí o nǹkan tó dànù ọ̀pọ̀ aláṣẹ ká ṣe ọ̀dànù wọ́n ní ká má ṣe kò dànù bẹ́ẹ̀ náà Ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kọ́dà bá a bá ń ronú làákàyè wa pé nítorí ní ká má ṣe òun náà mọ̀ lópọ̀ dà ká gbé ti làákàyè wa jùlẹ̀ nǹkan fẹ́ ṣe làákàyè ń gbà òun nítorí ní ká má ṣe òun ló dáa tí làákàyè bá sọ pé òun ni ọ̀dà àbí ìfẹ́ ẹnu sọ pé òun náà ṣe wọn láti gbé jùlẹ̀ èèyàn láti ṣe ìfẹ́ ẹnu ẹ̀ kó tẹ̀lé tọ́lọ́run ọba bẹ́ẹ̀ náà Ànábì rẹ̀ sallallahu alaihi wasallam nítorí bí ìjọba sọ pé ká má ṣe ká jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ ló jẹ́ pé àwọn kan mí ń bẹ tẹ́ pẹ́ ẹ̀dọ̀ mi ò sọ pé bẹ́ẹ̀ bí àwọn ṣe ń ṣe bí àwọn ṣe ń ṣe nìkan báyìí nínú kan tó sọ pé Ọlọ́run sọ pé kò dáa ó dẹ̀ ti dìṣe sí wọn dán ó ti dìṣe sí àwọn ó ti di kínní irú tó ń jẹ́ ìwà àwọn àti ọ̀dà nù tó bá ti takùtọ̀ Ọlọ́run tán Ànábì Muhammad sallallahu alaihi wasallam so látara bẹ́ẹ̀ ìwà dáadáa ó wá jẹ́ nǹkan tó tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run ka ìwà dáadáa kún gan lọ́lọ́run fi ṣe ní nǹkan tí máa ń jẹ́ inú tí máa ń fi hàn tí máa ń sáàbí àti ìwà àdìjẹ́nà fún yàn ìmọ̀ sí náà nǹkan tí máa ń jẹ́ sáàbí àti ìwọ náà àti jìnnà síná ibi tí wàá dáadáa tó láǹfààní dé àti bó ṣe tó lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo nǹkan lọ́lọ́run fi ká Ànábì sallallahu alaihi wasallam gbogbo tó dá lọ́lọ́run fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan tó dá lọ́lọ́run fi gbá Ànábì ga Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà àtọ́lọ́run ọba ó ṣe ròyìn Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ọba ò fi ìmọ̀ ọ̀pọ̀ ìmọ̀ sí ìròyìn Ànábì sallallahu alaihi wasallam kò fi ọ̀pọ̀ pé Ànábì ní bíbí kò fi ròyìn sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì rẹwà kò fi sọ̀rọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam rẹwà gbogbo tọ́nà máa tọ́nà sí báyìí sọ tọ́nà fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam wa innaka la'ala khuluqin adhim ìrẹ́ Ànábì ló níwà tó tóbi jù ló níwà tó dáa jù ló níwà tó rẹwà jù sallallahu alaihi wasallam àwọn onímọ̀ sọ̀rọ̀ sọ́bọ̀ níbi àyà ìpé kíní tí ìwà tó tóbi àwọn kan sọ pé òun náà ni ad-din gẹ́gẹ́ bí àfáwà àgbà as-sahabi al-jalil Abdullah ibn Abbas láti sọ fún wa àtọmọ́kẹ́ wọn Mujahid wọn ad-din a jẹ́ pé n ti ń jẹ́wà dáadáa inú ẹ̀sìn Islam ló wà gbogbo tí ń jẹ́wà dáadáa inú ẹ̀sìn Islam ló wà gbogbo èyíkéyìí ẹ̀sìn míì tí wọ́n bá níwà dáadáa ń bẹ́ẹ̀ kò tán kankan tí mẹ́nu Islam wallahi torí pé inú ẹ̀sìn náà máa sọ pé lágbájá ó níwà kọ̀ lẹ́sìn ìwà rẹ̀ ò pé ni torí pé tẹ́sìn bá dùn látọ́ bá lẹ́sìn lóòótọ́ ìwà rẹ̀ ọ̀dà wa innaka la'ala khuluqin adhim ẹn tó náà fi wà ròyìn ẹn tó lẹ́sìn jù ní ẹn tó bẹ́ẹ̀ lọ́wọ́ àbájú ní wọn náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà Sayyidina Ali radiyallahu anhu khalifa kẹrin radiyallahu anhu wọn ní òun ẹn ti wà dáadáa tó mí ẹn ti gbàgbé lóun bí ayé àwọn tó náà fi ròyìn Ànábì wọn náà rifquhu bin nas wa ikramuhum iyyahum
ìmọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn wọ́n bá fẹ́ bá láìmọ̀ kan sọ̀rọ̀ yóò kọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó bá lè bínú ànábì mú wálẹ̀ sọ̀lọ̀sọ̀lọ̀ ẹni tó bá jẹ́ tó yẹ pé ìwọ ọmọkọ́ máa ń bẹ lára rẹ̀ ànábì rọra yóò ara kọ lọ́gbọ́n yóò ara kọ pẹ̀lú yóò pé bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ níbi àṣẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn ará ọkọ bá wá wọn nípa ànábì ṣe máa ṣe pẹ̀lú àwọn lábáwọ̀ kó sallallahu alaihi wasallam ànábì máa ṣe rifq ànábì sọ fún àwọn hadith sahih sallallahu alaihi wasallam pé inna rifqa ma dakhala fi shay illa zana wa ma nuzi'a min shay illa shana ìdẹ̀kùn tẹ́ rí wọn gbogbo tó bá ti wà máa ń kẹ́sọ̀ bá ní gbogbo nǹkan tí dẹ̀kùn bá ti yọ kó ń bẹ́ àbùkù dé bá o báwa bá ṣe dáwà abápẹ́ àwọn síbi assistant àfi pẹ̀lú dẹ̀kùn wọ́n bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú dẹ̀kùn tọ́fẹ́ báyọ̀ lò pẹ̀lú dẹ̀kùn ọkọ̀ àti ọ̀là wọn máa bára lọ pẹ̀lú dẹ̀kùn lórí òdodo ni òkè sí lórí irọ́ bẹ́ẹ̀ ni tábà máa ṣe pẹ̀lú ìdẹ̀kùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdẹ̀kùn rifq bin nas. wọ́n ní wa ikramhum iyyahum bákan náà àpẹẹrẹ tàn níbi máa ń pẹ́ ní bọ̀dìlé everybody gbogbo ẹni ọdún kálukú náà gbé wọn pálé. anabi sallallahu alaihi wasallam kan fojú di ẹni kankan sallallahu alaihi wasallam. wọ́n yẹ sẹ́ńtọ́ yẹ pé ẹni tó bá jẹ́ ẹni gíga àbí tó bá ń dìde tó ga nìkan wọ́n máa fojú abi ìwò à ń tàbá rí bí wọ́n máa fojú ẹjọ́ yẹpẹrẹ wò rárá. bẹ́ẹ̀ ìtọ́jà dàkejì ń pé tó yẹ pé ẹni tó bá wà nílé tó ga tí ó bá kẹsàn-án bá kún àbí tẹ̀sán bá kiri àbí tí mẹ́rin bá kiri rẹ̀ kò ní bàbá lójú anábì tó ẹni tó yẹ pé kò wá nídìí tó ga tó yẹ pé ẹ̀sìn ṣe kíni ẹ̀sìn tóbi lára ẹ̀ tó náà bá mú láyẹ̀ torí pé ọlọ́run sọ pé inna akramakum inda Allah atqakum. so bẹ́ẹ̀ náà àwọn mí sọ pé ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run dá anábì sallallahu alaihi wasallam lórí àdámọ́ tó dáa jù gbogbo tí ń jẹ́ ìwà dáadáa tí wọ́n fi ń rọ̀ ẹ̀dá ẹ bá tọ́jú bẹ́ẹ̀ lọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam bí a bá lè àtọ́rọ yọba ànábì wájú ni sallallahu alaihi wasallam ní sahabi ibn Abbas sọ pé ẹni tó lè tọrẹ jù ànábì ló lè tọrẹ jù ànábì máa tọrẹ jù anybody lọ ìgbà tá tó máa ń tọrẹ jù everybody lọ ìgbà tá ànábì tó máa ń tọrẹ jù òun náà ní kíni tí Ramadan tí bá tó wọlé ànábì tó máa ń tọrẹ gan jù bí wọ́n ṣe máa ń tọrẹ lọ wọ́n ní kọ́dà ànábì máa tọrẹ jù atẹ́gùn tí ń fẹ́ lọ atẹ́gùn sì rèé ẹni tó fẹ́ tẹ́gùn yóò rà tẹ́gùn ẹni tó fẹ́ tẹ́gùn yóò rà tẹ́gùn bí àti windows ọdún atẹ́gùn wọlé wọ́n ní ànábì wa tọrẹ atẹ́gùn lọ sallallahu alaihi wasallam wa innaka la'ala khuluqin adhim nítorí fi ròyìn ànábì nù ìwà bẹ́ẹ̀ ni àwọn mi sọ pé ẹ̀kọ́ tó lọ ń kọ́ ànábì mú lò sallallahu alaihi wasallam ànábì ṣe kí ni ànábì mú lò iná lọ́nà fi ròyìn ẹni bí ayà yìí kí lẹ̀kọ́ náà ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ pé khudhul afwa wa'mur bil ma'ruf wa'rid 'anil jahilin. Ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam má máa sọ fẹ́ ọfẹ́ gbà pé ọfẹ́ gbẹ̀tọ́ rẹ pé ọ̀dọ̀ àwọn sàhábà rẹ̀ ọ̀dọ̀ àwọn àníọ́mà rẹ̀. Ntí ọba bá ṣe yé wọn máa fi bá wọn lò ṣùgbọ́n sàlẹ̀ ẹ̀yẹ̀sẹ̀ fún wọn. Correct wọn ò ní fẹ́ lọ́dún mistake. Khudhul afwa sì máa ṣàmójúkò fún ẹni tó bá ṣe àṣìṣe. Ló fi jẹ́ pé sallallahu alaihi wasallam àwọn àṣìṣe kan bẹ tó yẹ pé tó bá ṣẹlẹ̀ sí mi pẹ̀lú yín àbí tẹ́nìkan bá ṣe fún wa. Ó sì bá ṣe ẹni sọ̀rọ̀ tó á bínú ṣùgbọ́n ànábì ò ní bínú sallallahu alaihi wasallam. Ànábì fi sùúrù wọ́n ṣàmójúkò fọ́ńtọ̀ wọ́n sì ra kọ́lẹ́kọ̀ wọ́n sì ra correct ẹ̀ nígbà tó dá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó yẹ kó ń tọ̀ gan yóò padà wá dájú bí òun gẹ̀ẹ́sì lè rò pé wọ́n dà bí ò sì rò pé wọ́n dà tó yóò dájú bẹ́ẹ̀ lọ sallallahu alaihi wasallam. Wa'mur bil ma'ruf kó sì máa pààyàn lásìkò ṣe dáadáa kó máa pààyàn lásìkò ṣe dáadáa ànábì sallallahu alaihi wasallam kí n bínú tí a bá ṣẹ̀ wọ́n ṣùgbọ́n tí a bá lùgbọ́ lọ ànábì bínú sallallahu alaihi wasallam ànábì bínú bẹ́ẹ̀ ni wa'mur bil ma'ruf máa pààyàn lásìkò kí a máa ṣe dáadáa nítorí àwọn àbàlẹ̀ nìkan ṣe kọ́nà lẹ́sìkò kí a ṣe wa'rid 'anil jahilin bẹ́ẹ̀ ni ó gba àwọn ọmọgọ̀ ìrànàbì gúnrí kò lọ́dọ̀ wọn kí a máa sọ̀rọ̀ láì màkán ànábì sọ̀rọ̀ wọn kí n bí sí pẹ̀lú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ wọn ní ṣe pẹ̀lú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó bá fi òmùgọ̀ pàdé ànábì sallallahu alaihi wasallam bí a bá yẹn sọ nípa kan pé dhalika al-ahmaqul muta' fi qawmihi nígbà tí a kàn sọ̀rọ̀ òmùgọ̀ ànábì sọ̀rọ̀ ẹni òmùgọ̀ nú fámìlì rẹ̀ ni tẹ́kọ̀ wọn máa ń tẹ̀lé so that ànábì sọ̀rọ̀ náà kọ́lá ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà tánábì máyà wọn lò ọlọ́run fi yí ànábì pé ìwọ níwà rẹ̀ tóbi jù sẹ́ ìwọ níwà rẹ̀ dáa jù ìwà dáadáa
ọlọ́run bùkátà lára wa ìwà dáadáa anábì bùkátà lára wa káfí lè ṣoríire láyé àti lálùkìyàmà káfí lè jẹ́ nìkẹ́ tí ọlọ́run fi sí gbàdẹ̀ra tó gbàdẹ̀ra ní alùkìyàmà láì ní tọ́nàwò rárá ọlọ́run bá kọ́ ṣẹ́rán fẹ́ pẹ̀lú yín o. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحباته الغر الميامين وكل من اتبعهم إلى يوم الدين. àwọn àhàdíìsì wa púpọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó fi ń sọ pàtàkì ìwà dáadáa fún wa. nínú rẹ̀ Ànábì sọ fún wa pé sallallahu alaihi wasallam ká bẹ̀rù Ọlọ́run ká fi dáadáa tàbá láìdá kan tá a ṣe ká fi dáadáa tẹ̀lé tàbá ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run fi dáadáa tá a ṣe tá a fi tẹ̀lé àìdá tá a ṣe Ọlọ́run fi pa ìdá wa rẹ́. ittaqillah wa atbi' as-sayyi'ata al-hasana tamhuha wa khaliqin nasa bi khuluqin hasan. kásìmọ̀ báwọn ẹ̀ lóníbàlò tó dáa ń tó fẹ́ kán fi bẹ́ẹ̀ lò ní nǹkan tó dáa wọ́n náà ní kó fi bá mẹ́ni kejì lò ní kọ̀kọ̀ ní gbangba inú wà dáadáa ni. hadith isi lálàáfíà ní Sunan al-Imam Tirmidhi. al-Imam Tirmidhi sọ pé hadith náà hasan sahih ọba tí àwọn àmì gáibẹ̀ náà Abu Dawud sọ pé so hasan àwọn onímọ̀ hadith mi sọ pé hawa jayyid àbáwá hasan wọ́n yá makan hadith náà adítọ́lá láàfíà tó dáa tí a lè fi jáwọn onímọ̀ abẹ́mẹ́ ṣẹ̀rí nípa pé ìwà ṣe kókó lálàmà rẹ̀ mẹ́nìyàn tí àwọn bá lóhun kẹ́sì kún tí ó sì wà lásán ni ó lè mára lè jánà ọ̀nà bá wọ ó lè tọ́nà òkú tó wà lè jánà kọ́nà kọ́ṣọ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà Nábì tún sọ pé sallallahu alaihi wasallam inú nǹkan tí ọlọ́mà fi hàn sáré jánà tí máa jẹ́ sáàbẹ́ àti wà lè jánà Ọlọ́run àti inú nǹkan tó yẹ pé ọlọ́mà fi ń gbé hàn jìnà síná òun náà ni husnul khuluq ìwà dáadáa kódà Ànábì ní sallallahu alaihi wasallam nígbà tí wọ́n sọ yóò tó ń sọ pé ní tó ń bẹ nínú àwọn ẹ̀dá Ọlọ́run náà nínú wa báyìí ipe tó yẹ pé yóò súnmọ́ àwọn lọ́jọ́ al-qiyama ibi tí ó wà yóò súnmọ́ ibi táwọn lọ́jọ́ al-qiyama látàrí ẹwà tó dáa irú ẹni bí ó sì jáde ó wà ní ẹni táwọn nífẹ̀ẹ́ sí jù ìdàkejì ẹni tí wà rẹ̀ bá burú Ànábì ní ẹni tẹ́ pé àwọn kórìíra jù sallallahu alaihi wasallam ẹni tí ó jìnà sáwọn lọ́jọ́ al-qiyama ẹni tí wà rẹ̀ burú. So inú wà tó burú Ànábì ká fún wa Ànábì sọ pé àwọn tó yẹ pé athartharun àwọn tó yẹ pé wọ́n máa tharthara yàní ọ̀rọ̀ kásá máa sọ̀rọ̀ asọ́jù wal mutashaddiqun àtàwọn tó yẹ pé wọ́n máa sọ pé gbẹnu sọ̀rọ̀ wọ́n fi gbẹnu sọ̀rọ̀ wọn ní sẹ́nu kù kí ṣe pé kí wọ́n lòdòdó kí wọ́n máa sọ̀kọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ pé àwọn tó sọ ní tí wọ́n bá sọ tó yẹ pé yóò máa jẹ́ ìbànújẹ́ fún ẹnì kejì antashaddiqun àwọn kan sọ pé antashaddiqun òun náà ni àwọn tí a bá máa ń fi hàn sí yẹ̀yẹ́ wọ́n máa ń fi hàn sí yẹ̀yẹ́ wọ́n lè pẹ́ lájọ́jọ́ tó adájọ́ ìbára àwọn làwọn aṣíwájú làwọn jẹ́ báwọn ṣe àwọn làwọn sọ àwọn nífà lẹ́ẹ̀kan náà ibi táwọn sọ bíbí àwọn níbi lágbájá lọ lápẹjúwe àbí ọgbẹ́ tí wọ́n ti ń ṣe sọ pé wàtọ̀ sí tiwọn àbí tòótọ́ tí wọ́n máa fi ṣe ẹ̀yẹ. Ànábì sọ pé gbọ́dọ̀ àwọn báyìí sallallahu alaihi wasallam nínú àwọn tó ń kórìíra jù ní nínú àwọn tó jẹ́ pé wọ́n jìnnà sí òun lọ́jọ́ al-qiyama ni subhanallah al-azim wal mutafahiqun nínú wọn nínú àwọn tó yẹ pé wọ́n níwà tí ọ̀dà yìí tó yẹ pé Ànábì náà àwọn kórìíra wọn kọ́nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n jìnnà sí wọn lọ́jọ́ al-qiyama
òun náà ni àwọn tí wọ́n ṣe takabur tí wọ́n ṣe mọ́tòmọ́tò antafahikun ní ẹni pé antakabiru tó láwọn dàtà Ànábì sọ hadith yìí fáwọn sàhábà radiyallahu anhum ajma'in Ànábì sọ pé qad alimna الثرثارون والمتشدقون الثرثارون àwọn sàhábà sọ pé àwọn tí ma ti ń jẹ́ الثرثارون àti المتشدقون على الحكاية torí bọ́ sí wà ní hadith الثرثارون والمتشدقون àwọn sọ̀rọ̀ على الحكاية على سبيل الحكاية kí sí pé àwọn sàhábà ṣe mistake so wọ́n ṣe kí mistake náà so alasọ hikaya nìyẹn náà wọ́n ní kí ni túmọ̀ al-mutafahiqun Ànábì sọ pé sallallahu alaihi wasallam al-mutakabbirun àwọn tí wọ́n ṣe mọ́tòmọ́tò inú tí wọ́n mú yàn wọnà ọlọ́wọ́n bá ní lọ́pọ̀lọpọ̀ ayé àlọ́run tí wọ́n sọ pé ẹ̀hún káwọn ọmọ náà wọnà náà lọ fa bi'sa mathwal mutakabbirin ó burú ní ibi tí àwọn tí ń ṣe mọ́tòmọ́tò tí ó jẹ́ bùsẹ̀rí sí fún wọn ó burú ní tí wọ́n jẹ́ tí ó jẹ́ bùsù fún wọn mọ́tòmọ́tò kèsì tó dára rárá gbogbo ṣe kó lè má kí yàn jìnnà sí nínú àtọ́ tí ọ̀dà ni ó wá ti di nǹkan tó jẹ́ bárakú fẹ́ lómi ó ti dìwà ẹlòmíì so that àwọn àhàdìsì nínú àwọn àhàdìsì Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń ṣàlàyé ìwà dáadáa fún wa kọ́dà nínú àdìsì àtọ́lẹ́ kan tẹ́ pé ìwà tí Ànábì sọ pé sọ ní tí máa mú yàn wà lè jánà ọ̀hún náà kí wọ́n sọ tí máa mú yàn jìnnà sí náà taqwallahi wa husnul khuluq ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ká sì níwà dáadáa ṣùgbọ́n nínú kan tí máa mú yàn wà láti máa gbé jìnnà sálì jánà ọ̀hún náà ni alfamu wal farj akthar ma yadkhulu an-nas al-jannata taqwa Allahi wa husnul khuluqi ọ̀pọ̀ tí ma mú àwọn àlìjánà ó ní kí wọ́n bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba ìbẹ̀rẹ̀ Ọlọ́run Ọba ní kí wọ́n máa ṣe tí Ọlọ́run Ọba ní ká ṣe àtànábì rẹ̀ sallallahu alaihi wasallam kí wọ́n jìnà sọ́lọ́ ní ká jìnà sí àtànábì rẹ̀ sallallahu alaihi wasallam ní kọ́kọ́ wọ́n kan láti fi wá àna Ọlọ́run Ọba láti fi wá àlìjánà Ọlọ́run Ọba so ṣùgbọ́n pọ̀ tí ma ń gbé àwọn iná tí sì máa ń jìnà sí àlìjánà ànábì sọ pé so ẹ̀kejì ni pé wa husnul khuluqi wà dáadáa sọ̀rọ̀ nípa èyí wa husnul khuluqi ọ̀pọ̀ tí máa ń mú ìyàn wọ̀ná kọ́lọ̀kọ́ ṣe mú pẹ̀lú yín bí àti ọdọ́ fámílì wáyé àti ọdọ́ mùsùlùmí ọ̀nà ọmọ jáwọn káàtó àdìjánà Ànábì sọ pé tí sì máa mú ìyàn jìnà sálìjánà òun náà ni alfamu walfarj ẹnu ìtànfẹ́nu dá ìtànfẹ́nu sọ sẹ́rẹ́nu yìí àfi kí wọ́n máa tí wọ́n máa fi sọ túláàsì ní kékeré wọn sọ̀rọ̀ kí ṣe túláàsì nítorí wọ́n jẹ́ pé túláàsì ní kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n san tó dáa nítorí pé tí Ọlọ́run bá ní kíkọ́ káyàmá lórí ẹ̀ èyàn sọ pé alhamdulillah ó fi jẹ́ pé ká jìnà sí wọn tí ó ẹ̀ka máa sọ èébú fàárí ìyangàn yẹ̀yẹ́ so gbọ́n ká tí ọ̀dá táwọn ẹlòmí ọ̀ká kún tó ti dìwà ẹlòmí sọ pé òun sọ̀rọ̀ sí ó sì dé lọ nílé jẹun kí wọ́n má rò pé ń ṣeré o tó bá sọ̀rọ̀ sẹ́ni tó sọ̀rọ̀ sí lọ́tọ̀ wọ́n tọ̀ nílé jẹun bẹ́ẹ̀ lómi ṣeré nù ìwà ẹlòmínú ó ti di bára kọ́ ẹ̀kẹ́ pé yín á lò ó ti dìwà rẹ̀ ó ti wà rọ́ṣkà ẹ̀yàtọ̀ rọ́ṣkà tó ń láhù ó ti ṣe sí rẹ̀ kọ́nà kọ́ṣà náà kọ́ṣà mẹ́ta kọ́ṣà wá ń bẹ̀ ẹlòmínú tó wọn bá bu ọ subhanallah tó bá sì búyàn lóòótọ́ kọ́dà wọ́n tán lè máa sunkún tó bá wá sí tó yóò máa sunkún ni ọ̀nà kọ́ṣà wá ń bẹ̀ so ẹnu yìí ká jìnà sí nítorí ìmọ̀ afẹnú dá nǹkan tí ọ̀dà alẹ́ kí n jìnà sí inú rẹ̀ náà ni kí wọ́n máa sọ̀rọ̀ sáwọn èèyàn kọ́ máa bú àwọn èèyàn kọ́ máa ṣe tọ́ánù sáwọn èèyàn subhana wọ́n rí ṣe sí àwọn èèyàn níṣe tó dáa pé ahum ala khair wọ́n sì ń wà ní àwọn ó ní lágbẹ́dá àníyàn rò rí bẹ́ẹ̀ àbí sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó dáa ó ní rárá àkàn sọ ni ṣùgbọ́n kò dá níyàn rẹ̀ subhana lẹ́lẹ́dẹ́ ṣe báwo ni ó ṣe mọ̀ pé káàníyàn kò dá níyàn rẹ̀ nígbà tí èyí sọ lọ́hùn Ànábì sọ pé sallallahu alaihi wasallam sahih Muslim pé umirtu an akhudha bi dhawari an-nas wa an akla sara'ir min Allah nítorí àwọn kan máa fi bá àwọn ẹ̀dá lò àwọn ènìyàn máa nítorí bá ti hàn sí òun ni kọ̀kọ́ wọn kó wọn dáadáa wọn lọ́hùn Ànábì tọ́lẹ́pọ̀ lọ́wọ́ sì ń sọ wáhàyù kalẹ̀ fún lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì tọ́lọ́ sọ wáhàyù kalẹ̀ fún lọ sọ pé ẹ máa jà tẹ́ bá ń jà tẹ́ pé ṣùgbọ́n máa ṣe láàrin ẹ máa kó tẹ́ bá kó wọ́n sọ́dọ̀ wọn Ànábì sallallahu alaihi wasallam ẹlòmí lè lẹ́nu jẹ́ lómi lọ́nu yín ó lè láhán jùlọ ó lè nífà sáhà jùlọ ẹni ẹlẹ́dá jùlọ tẹ́ pé yóò wá rojọ́ tẹ́ pé òun ló jẹ̀bi o yóò ro tẹ́tẹ́ pé wọ́n fi gbé ẹ̀bi wọ́n fi gbé ara láre fún tó máa gbé ara láre fún ọ torí pé lẹ́nu
ọmọ rẹ̀ sọ látara ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó gbà torí pé ọmọ rẹ̀ sọ torí pé ọmọ ẹjọ́ rò lọ́nà àbòsí. tó bẹ́ pa Nábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ọlọ́run ní kó fi kàkọ́ bá àyàn lónìí àníbẹ̀ bá bẹ lọ́wọ́ bá rẹ̀ ìpè ọlọ́run bá àwọn tí wọ́n kájọ́ wáyé o dákùjẹ́ mọ́ so ntọ́ wọn kọ́kọ́ kálukú wọn ọlọ́run bá ṣèṣe kọ́ bá dáná ibẹ̀ lóhùn ṣùgbọ́n tá a fi mọ̀ pé ntọ́ jẹ́ ìlànà ọlọ́run ọba òun ni pé ntọ́ bá tí ẹ̀ma tí bá hàn sọ́n kálukú wa lára báyìí ọlọ́run fi ń dájọ́ ntọ́ wà lẹ́nu kálukú wa ntọ́ pamọ́ kálukú wa kò sẹ́ni tó máa fọlọ́ ká dá yìí dá ọlọ́run ntọ́ bá rẹ pé ntọ́ pamọ́ tí ìwà bá ṣe tí ìwà bá gbé jáde tí ṣe sí bá padà gbé jáde yóò mọ ní ìdájọ́ míì àwọn alábàá sọ pé máa fi ka yadhar min fik máa fi ka yadhar min fik ní tó bá ti wà lára rẹ ó dúpọ̀ àwọn jù bẹ́ẹ̀ lọ́jọ́ kan yóò padà hàn látọ̀rí ahọ́n rẹ̀ ńjọ́ kan. so amahama yakun min damri min khaliqatin wa in khalaha takhfa ala an-nas tulami gbogbo òṣèṣì gbogbo wa tó bá wà lára ẹlòmíì tí wọ́n fi ń yàwọ̀ ní wàhálà tí ń gbé pamọ́ ọlọ́run padà fi hàn ńjọ́ kan. ní ọ̀pẹ ẹlòmíì lè bá àwọn èèyàn ṣe láìmọye ọdún tó yẹ pé olórí ẹ̀tàn ni o wọ́n fẹ́ gbàtọ̀ rẹ̀ ni o wọ́n fẹ́ gbàtọ̀ rẹ̀ owó lọ́nà fọ́ntọ̀ ni àbí mà ní àbí yìí ni àbí nǹkan ni wọ́n ti wá rí tán fàyàkìbìlà àléhì zaharan mijan ẹ wá di ọ̀tá fún so kò wúlẹ̀ láìkẹ̀ tẹ́lẹ̀ nítorí pamọ́ ìwà rẹ̀ ṣe kí ni ó padà dé jáde sànẹ́bí sọ pé sọ́lọ́ sọ ní tí máa ń mú ìyàn wọná jù tí sì máa ń mú ìyàn sí àlìjáná náà bàjọ́ òun ní alfam ẹnu ká sọ́ra bẹ́ẹ̀ náà ní èpè kí wọ́n máa ṣe pẹ̀lẹ́ ntẹ́pẹ̀ tọ́ sí ẹlòmíì ó ṣe rẹ̀ látara pé ń ṣe pẹ̀lẹ́ ntẹ́pẹ̀ tọ́ sí òun lọ́jọ́ bí ó sì máa ṣe pé tẹ́pẹ̀ bá mọ̀ wọ́n máa ní ọ̀hún kí náà ṣe òun báyìí ó dàbí tí ń ṣe òun ni níjọ́ tó ṣe pẹ̀lẹ́ ntẹ́pẹ̀ ọ̀yẹ́ lẹ́pẹ́ ti mú obìnrin tó bá ṣe pé tí pé bá lọ sí sámà wọ́n tilẹ̀kùn mọ́ kò ní ra ìwọ sámà wọ́n padà sílẹ̀ kò ní ra ìgbégbá wọ́n ti tilẹ̀kùn lẹ̀ náà kò ní ra ìwọ lẹ̀ apá ọ̀tún tó bá lọ sápá ọ̀tún wọ́n tilẹ̀kùn apá ọ̀tún kò ní ra ìwọ bẹ̀ wọ́n tilẹ̀kùn apá òsì kò ní ra ìwọ bẹ̀ Ànábì sọ pé sallallahu alaihi wasallam tó bá ń pẹ́ ẹni tó ń tàn ṣe pé lọ́lẹ́tọ̀ sí èpè yóò mú tí ọba lẹ́tọ̀ sí yóò padà sórí ẹni tó ṣe pé àbòsí ẹlòmíì pọ̀ dé pé pẹ̀lú èpè náà tó máa fi ṣàbòsí nígbà tó bá mọ́ wọn ní àwọn ọmọ tí ń ṣe òun ló ṣe rẹ̀ kọ́nà kọ́ṣà àná kọ́ṣà mẹ́ná wa so alfam ẹnu yìí ká jìnà sí ká má máa fi ẹnu dá tí ọ̀dá lẹ̀ ká máa fi dára sí wa lọ́rùn ká máa fi ṣe lọ́wọ́ ba alfarj bẹ́ẹ̀ ni abẹ́ náà lọ́kùnrin lóbìnrin inú tí máa mú ọ̀pọ̀lọpọ̀ wá lọ́pọ̀ wọ náà nìyẹn o sallallahu alaihi wasallam ó ní àwọ̀ lẹ́ nítorí lọ ṣe tí ọ̀tọ̀ pẹ̀lú àwọn ìyàwó ń yàwó àbí pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ náà ni ẹni ọlọ́kọ lé ètò ìlànà tí ọ̀tọ̀ ń ta àbí kò jẹ́ tí lọ́kọ ó láwọn sọ ọmọge nì irú ọmọge ẹ̀yẹ́ wò nù wọ́n náà kọ́ ṣọ wa ń bẹ̀ Ànábì sọ fún wa pé inú tí máa ń mú ìyàwó náà zina ṣíṣe zina kò sí jẹ́ pé àwọn sọ ọmọge yẹn ń sọ̀dọ̀ o zina ń jẹ́ o àṣepọ̀ láàárín ọkùnrin àtobìnrin láìsí igi ní jẹ́ zina ní kúkúrú kò sí pé yẹn sọmọge o pé ọmọge lọ́wọ́ ẹ̀ ń sọmọge tó bàbá mi ọmọ ọmọ rẹ̀ yá mi ọmọ ọmọ rẹ̀ pé wọ́n ń sọmọge ni ẹ̀ ń lọ skul ni ń wọ́n miskẹ̀ ń ṣe ojú ẹ̀ sí àpẹẹrẹ pé wọ́n ti ń lọ síwájú nù wọ́n pé ń develop aburú síra ẹ̀ lánìí ẹ̀ tí ẹ̀ bá fẹ́ kọ́sẹ̀ òyìnbó kí ló tí wọ́n kọ́sẹ̀ wọn níbi pé níbi research ẹ̀yin náà kóra káwọn èèyàn náà kóra wọn jọ kí wọ́n lọ síbi kan kí wọ́n ṣe research kí wọ́n mọ̀ fàdé wá fún lọ́wọ́ Nàìjíríà ètí wá jẹjẹ pé ẹni tí wọ́n miskẹ̀ tó ṣe àyà alẹ́ tó ṣe ojú ẹ̀ níbi tí wọ́n travel on journey lápòrẹ́ driver tí wọ́n gbé wa lọ wọ́n sọ̀rọ̀ pé so nígbà tí wọ́n tún ọ̀nà ọmọ aràn ṣe wọ́n náà sọ́jà tí wọ́n kó síbẹ̀ tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n ṣọ́bẹ̀ ní Ọlọ́run pẹ̀tọ̀ ẹni tó bá ti wá kọjá àwọn ọmọ tó bá ṣerun kírun wọ́n dàdú wọn ní kẹ́nìkan ó gé irun kó bá gé nígẹ̀kúgẹ̀ kó wá lọ kọ́ lọ tún rẹ̀ ṣe kọ́ lọ tún fún àbí kó tún gé kó sì padà wọn jọ kejì ṣe àwọn ẹgbẹ́ kọ̀gbẹ́dọ̀ wọn padà tó bá wọn pẹ́ ọ̀nà tó wọn máa ń gbà torí pé ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run yóò bẹ̀rù tọ́lọ́ ń dá kọ́lọ́ kọ́ṣọ́ wa ń bẹ̀ wọ́n má sì ti wá bẹ́ẹ̀ tó gbé mùsùlùmí. sọ bẹ́ẹ̀ náà lọ́bìnrin tó bá wọ̀ ọkọ̀ wọn náà wọ́n kálukú ti para máa ń tipa wọn lóbìnrin kan
ọjọ́ ìyàwó ọ̀gá ọmọọṣẹ́ ọ̀gá ọmọọ̀pá ọ̀gá wọn ṣẹ́ ni ọbẹ̀ ìyàwó jáde ó wá wọ aṣọ tó jẹ́ pé aya rẹ̀ ń hàn nígbà tó dọ́dọ̀ àwọn sọ́jà ní kí wọ́n sọ̀kalẹ̀ sórí ìwọ tó gbé òun sọ̀kalẹ̀ bá a yọ àyà tí hàn kúkú bá a yọ hàn yányá jẹ́ kọ́ hàn yọ méjì fún àṣẹ ní ọtún bẹ̀ kan ṣe lọ́nà kan ṣùgbọ́n bẹ́ẹ̀ ìbánu ọ̀nà tí wọ́n fi bá rí yẹn kò dáa ọ̀tà kò jọmọ lọ́àbí ọ̀tà kẹsìn wa ṣùgbọ́n tí ń bá yọ̀ ní pé àìlójútì ní ń dààmú ẹlòmíì torí nǹkan bá wọn kí ni wọn máa fà yóò máa fà káwọn èèyàn ṣe zìnà náà ni ẹlòmíì tẹ́mi rẹ bá lẹ tó bá ti rí ikú rí báwọn yóò rọ tí ọ̀rẹ́ ṣe yóò pè lọ síbi tí ọlọ́kọ̀ ṣàánú wa àfẹn tó bá ní mọ́ ní òdodo tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́ba ní kọ̀kọ̀ lọ́wọ́ ní gbangba so ẹnu àti abẹ́ nínú nǹkan tí máa ṣe kí ni o tí máa mú yàn wọ iná jù nínú tí yàrá fi ń dẹ́ṣẹ̀ jù iná méjèèjì yẹn ká jìnà sí ẹgbẹ́ tó bá kó ti bá zina ó ti bá sábà ìwà aburú ni ara àwa aburú tí ń bẹ lára ẹni bẹ́ẹ̀ ni tí bá ń fi ẹnu ṣe tí ọ̀tọ̀ tí fẹ́ sọ tí ọ̀tọ̀ ara àwa aburú iná nìyẹn kọ́nà kọ́ ṣọ́ àbí ogun kan yìí ní kúkúrú ìwà dáadáa ọ̀dọ́ mẹ́rin pẹ̀lú yín o ìwà dáadáa tí ó bá sí lára àyàn gbogbo bí wọn bá ṣe ń kírun tó ń gbàwẹ̀ tó ń lọ sí hajj tó ń yọ zaka tó ń lọ sí umrah kò ní ṣàǹfààní fún ọdọ lọ́wọ́ wọ́n sọ fún Ànábì pé sallallahu alaihi wasallam ìpè obìnrin kan ó kú nígbà tó ń sọ fún Ànábì pé kú obìnrin sì máa ń yan náfìlà púpọ̀ ní máa ń sì ń gbàwẹ̀ náfìlà náà púpọ̀ Ànábì sọ pé sọ inú náà lọ́wọ́ inú náà lọ́wọ́ àwọn sàhábà ìmọ̀ sí wọn pé ẹ máa ń gbàwẹ̀ púpọ̀ ìyẹn àwẹ̀ náfìlà ẹ máa ń kírun púpọ̀ ìrun náfìlà nìyẹn Ànábì bẹ́ẹ̀ ni torí pé ní ẹnu yìí gbé jẹ́ ẹnu rẹ̀ yìí ṣe kíni kìí gbé jẹ́ ní máa ń fẹ́ nu wọn ṣe sùtá máa fi ń ṣe àwọn aládùúgbò rẹ̀ ní ṣùtá ìwọ tó yẹ pé subhanallahi alazim tó o bá ti sílé nínú àwọn aládùúgbò rẹ̀ máa dùn pé lágbájá ò sílé torí pé wọ́n ní sinmi fúra síra rẹ̀ látàrí ẹnu kẹnu ọjọ́kùnrin ọjọ́bìnrin ni ọjọ́ àgbà ọjọ́ méke ni ọba ti wà níbàyà wọn nínú sinmi mọ́ subhanallahi èpè níyì ọ̀rọ̀kọ̀rọ̀ èébú lójú ẹbẹ̀ rẹ̀ mara wọn so fúra síra rẹ̀ o níta náà mi sọ nípa arú obìnrin ọ̀nà sallallahu alaihi wasallam hadith yẹn sì rè àwọn onímọ̀ hadith mi sọ pé lálàáfíà قال قشم قليلا به اللهم اهدنا لأحسن الأخلاق فإنه لا يهدي الأحسن إلا أنت واصرف عنا السيئة فإنه لا يصرف عنا السيئة إلا أنت قوموا إلى صلاتكم يرحمكم الله